Yàrá bẹ́ẹ̀ last time wọ́n ní ẹ̀kọ́ tá a lájọ sọ bẹ́ẹ̀ bí ìròyìn torí àwọn òsínú ilé ṣùgbọ́n ìròyìn ìfani wọ́n ní kọ́ lọ yanjú ẹ̀ láàrin ara wọn àtúntò padà pé wọ́n tún ti padà sí kóòtù. àdẹ̀rẹ́gbọ́n náà lẹ́ni jáde lọ́jọ́ yẹn. wọ́n lè rẹ́ni jáde lọ́jọ́ yẹn kí ló ṣẹlẹ̀ báyìí kí ló tún gbé wọn wálé ni. alákọ̀ọ́kọ́ àwọn olè ń rìn fáàsì so that àwọn tó bá gbọ́ àwọn lè mọ̀. Iyabo Ojo àti Liz Anjorin. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ní. orúkọ tí ẹ̀yin tẹ̀yin ṣojú fún. èmi ni agbẹjọ́rò fún Chief Mrs. Liz Anjorin nínú mátà àwọn ìjẹ́ Mrs. Iyabo Ojo. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ sílẹ̀ pé ní ọjọ́ sígbà tá a wà lọ́dún tó kọjá ẹ̀rí pé parties jáde sẹ̀nitẹ́rì ní tọ̀yàtọ̀yà. of course ilé ẹjọ́ gbà wọ́n lámọ̀ràn lọ́jọ́ yẹn pé kí wọ́n lọ ní tùbínú kí wọ́n ṣèṣe ìyá kí wọ́n ṣèṣe good role model to the society kí ọ̀rọ̀ awuyewuye ìjà lórí social media ó dákẹ́ for now ìyẹn ni ìdí tẹ́ fi rí pé ọ̀tún àtòsí wọ́n rẹ́rìn jáde lọ́jọ́ náà lọ́hùn àmọ́ kò túmọ̀ sí wípé a ti parí ẹjọ́ ní ọjọ́ náà àmọ̀ràn nílé ẹjọ́ gbà wọ́n pé pending the outcome of the matter parties should maintain status quo nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn àmọ́ lónìí a ti padà sí ilé ẹjọ́ ọ̀sà àìtí ìparí ẹjọ́. ṣé àwọn alábàárà yín àti òdìkejì ṣé wọn ò tẹ̀lé àmọ̀ràn ilé ẹjọ́ ni. tá a bá notice a rí i pé látìgbà yẹn awuyewuye wọn ó reduce. bẹ́ẹ̀ni ó reduce. lórí social media. so ìyẹn túmọ̀ sí pé wọ́n tẹ̀lé àmọ̀ràn tí ilé ẹjọ́ fún wọn ètí ilé ẹjọ́ ò fún wọn lámọ̀ràn pé kí wọ́n lọ yanjú ẹ̀ láàrin ara wọn kó má padà wá sílé ẹjọ́ mọ́. wọ́n lè padà. wọ́n lè of course àìtí parí ẹjọ́ so ìdí nìyẹn tó ṣe padà lẹ́nu ká ní pé ilé ẹjọ́ sọ pé kó lọ yanjú ẹ̀ láàrin ara wọn ni of course there will be no need for them to be here today. so ilé ẹjọ́ kò gbà wọ́n lámọ̀ràn pé ẹ má bára yín jà ẹ má búra yín lórí social media mọ́ ẹ̀rọ ayélujára. exactly so wíwá tá a wá lè ní for continuation of the matter. náà ni. so ilé ẹjọ́ tún ti sún matter wá sí next adjourned date which is on the 8th of April just about 2-3 weeks from now fún wa láti padà wá kó lè determine the matter before the court. so tó bá padà ń yẹn ìjọ tí à ń wò tí ọjọ́ yẹn bá dé bó ló ṣe kí ló bá lọ́njọ́ náà bó lè ṣe ẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ní àbí kí ni ó fẹ́ wáyé gan àbí wọ́n máa dájọ́ ńjọ́ náà ni. well oríṣiríṣi applications ló wà nínú matter yìí before the court. There is one challenging jurisdiction of the court based on one or two issues tí a ti discover nínú matter yìí. so èyí tó ń challenge jurisdiction ní ilé ẹjọ́ máa kọ́kọ́ fẹ́ gbọ́. so tá a bá wá lọ́jọ́ náà at the discretion of the court ilé ẹjọ́ á wo nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. tí ilé ẹjọ́ bá gbọ́ ẹjọ́ wa lọ́jọ́ yẹn tí ilé ẹjọ́ dẹ̀ fi pé àwọn máa deliver ruling that same day ọ̀hún tó bá dẹ̀ jẹ́ pé bóyá wọ́n máa sún delivering of the ruling to further date until next adjourned date before we know that. ẹ sà lórí jurisdiction yẹn sà pé fún àwọn tí tàmí òye àwọn ará ilé tí wọn mọ nǹkan tẹ̀ ń sọ bí akẹ́bà fọṣẹ́ pé ilé ẹjọ́ ò láṣẹ láti gbọ́ ni nǹkan tẹ̀ ń sọ ni àbí bí akẹ́bà wa fọ́ sí wẹ́wẹ́. tá a bá sọ̀rọ̀ nípa jurisdiction oríṣiríṣi nǹkan ló lè deprive ilé ẹjọ́ láti gbọ́ matter yẹn but because ilé ẹjọ́ ò tí ì determine issue jurisdiction sí mi ò ní fẹ́ go further lórí yẹn. orúkọ yín lẹ́ẹ̀kan sà. Ọlábíyì Adémọ́lá. ẹ ṣé ń gbọ́dọ̀. Thank you, sir. Yes, sir. Yeah.